Ẹ kú dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Ọlọ́run wa, alátìlẹ́yìn wa, igi lẹ́yìn ọgbà wa, olùfẹ́ wa. Ògo ni forúkọ yín fún àánú àti ojú rere láti tún rú ọjọ́ ajé mìíràn nínú oṣù kejì. Ajé, ọrọ̀, ìtẹ̀síwájú, ìgbéga, àlùyọ yóò wá ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tá ò sì gbọ́ lénìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere. A ó jẹ́ olùgbọ́ ọ̀rọ̀ náà àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù àgbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí àti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ 16 oṣù ìkejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé kò sí ìdàrúdàpọ̀ mọ́. Kò sí ìdàrúdàpọ̀ mọ́. A mú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 17. Bíbélì kíkà ìwé Dáníẹ́lì orí 4 ẹsẹ̀ 28 títí dé 37. Bíbélì ọdún kan ìwé Númérì orí 22 títí dé 24. Orin 19. Àpáta ayérayé. Àkọ́sórí. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní, àwọn alágbàṣe bàbá mi mélòó mélòó ni ó ń jẹ oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi sì ń kú fún ebi lọ níhìn-ín. Bíbélì kíkà ìwé Dáníẹ́lì orí 4 ẹsẹ̀ 38 títí dé ẹsẹ̀ 28 títí dé 37. Gbogbo èyí dé bá Nebukadnesari lẹ́yìn oṣù 12. Ó rìn kiri lórí ààfin ìjọba Bábílónì. Ó sì dáhùn wípé, kò ṣe èyí ni bí Bábílónì ńlá tí èmi ti fi lélẹ̀ agbára mi kọ́ ní ilé ìjọba yìí àti fún ògo ńláńlá mi. Bí ọ̀rọ̀ náà sì ti wá láti ẹnu ọba, ohùn kan fọ̀ láti ọ̀run wá pé, Nebukadnesari ọba, ìwọ ni ó sọ fún pé a ó gba ìjọba yìí kúrò ní ọwọ́ rẹ, a ó sì lé ọ kúrò láàrin ènìyàn. Ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́. Wọn ó sì mú ọ jẹ koríko bíi màlúù. Ìgbà 7 yóò sì kọjá lórí rẹ, àti ìwọ yóò sì mọ̀ pé ọ̀gá ògo ní í ṣe olórí nínú ìjọba ènìyàn. Ó sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú ní wákàtí kan náà. Ní nǹkan náà sì ṣe. Ó sì ṣẹ̀ sí Nebukadnesari, a sì lé kúrò láàrin ènìyàn. Ó sì jẹ koríko bíi màlúù. Ó sì mú kí ìrì ọ̀run sẹ̀ sí lára, títí irun orí rẹ̀ fi kún gẹ́gẹ́ bí ìyẹ́ idì. Èékánná rẹ̀ sì dàbí ti ẹyẹ. Lẹ́yìn òpin ìgbà náà, èmi Nebukadnesari, mo sì gbé ojú mi sókè sí ọ̀run. Òye mi sì tọ̀ mí wá. Èmi sì fi ìbùkún fún Olúwa. Mo yìn ó. Mo sì fi ọlá fún ẹni tí ó wà títí láéláé, ẹni tí agbára ìjọba rẹ̀, ìjọba àìnípẹ̀kun, agbára àti ìjọba rẹ̀ láti ìran dé ìran ni. Gbogbo àwọn aráyé ni a sì ti kà sí ohun asán. Òun sì máa ń ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run àti láàárín àwọn aráyé. Kò sì sí ẹni tí ń dá ọwọ́ rẹ̀ dúró, tàbí ẹni tí ń wí pé, kí ni ìwọ ṣe nì? Lákòókò kan náà, òye mi tọ̀ mí wá o, àti ní ti ògo ìjọba mi, ọlá àti ògo dídán mi sì padà sọ́dọ̀ mi. Àwọn ìgbìmọ̀ àti àwọn ìjòyè mi wọ́n sì ṣàfẹ́rí mi. A sì fi ẹsẹ̀ mi múlẹ̀ nínú ìjọba mi. Èmi sì ní ọlá ńlá agbára ju ti ìgbà ìṣáájú lọ. Nísinsìnyí, èmi Nebukadnesari, mo sì gbé ọba Ọlọ́run ga. Mo sì fi ọlá fún ẹni tí gbogbo ìṣe àti iṣẹ́ òtítọ́
àti gbogbo ọ̀nà rẹ̀ yìí ṣe ìdájọ́, àti àwọn tí ń rìn nínú ìgbéraga òun lè rẹ̀ wọ́n sílẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé, láti máa wà nípò ìdàrúdàpọ̀ lóde òní. Ó túmọ̀ sí pé ẹnìkan wà ní ìgbèkùn ọpọlọ. Ọ̀kan lára àwọn irú ìdàrúdàpọ̀ tó wọ́pọ̀ jùlọ ni à ń pè ní ti àwọn akẹ́kọ̀ọ́. Nígbà tí akẹ́kọ̀ọ́ bá rí i pé òun sọ̀rọ̀ fún un láti lóye, ọ̀kan lára àwọn irú ìdàrúdàpọ̀ tó wọ́pọ̀ jùlọ ni a ní pè nípa ti àwọn akẹ́kọ̀ọ́. Nígbà tí akẹ́kọ̀ọ́ bá rí i pé ó ṣòro fún òun láti lóye ohun tí wọ́n kọ́ òun, bó tilẹ̀ jẹ́ pé ó kẹ́kọ̀ọ́ gidigidi. Díẹ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ wọ́n lóye ohun tí wọ́n kọ́ wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n bá béèrè ìbéèrè lọ́wọ́ wọn láti kọ́ nínú ìdánwò àbí láti ṣe àyẹ̀wò wọn, kò lè rántí ohunkóhun mọ́ o. Ìrísí ìdàrúdàpọ̀ mìíràn ni pé ẹni náà kò mọ ìpinnu tó tọ́ láti ṣe ní ìgbàkúgbà. Nínú Bíbélì kíkà wa tòní, ọba Nebukadnesari pàdánù ọpọlọ rẹ̀, wọ́n sì lé kúrò láàrin ènìyàn. Lẹ́yìn ọdún 7, Olúwa pinnu láti ṣàánú fún, ọpọlọ rẹ̀ tún sì padà wá. Dáníẹ́lì orí 4 ẹsẹ̀ 24. Ọmọ onínàkúnà náà ó pàdánù ọpọlọ rẹ̀ fún ìgbà díẹ̀, kò sì ṣe ìpinnu tó mọ́gbọ́n wá títí di àsìkò tí ọpọlọ rẹ̀ fi padà sípò. Ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 11 títí dé 22. Nígbà tí ọ̀tá bá rí nǹkan ẹnìkan nínú ìdàrúdàpọ̀, ẹni náà lè bẹ̀rẹ̀ sí pé ohun tó burú jù ní ohun tó dára jù, tàbí ohun tó dára jù ní ohun rere. Tàbí ohun tó burú jù ní ohun rere. Ọmọkùnrin kan wà tí àwọn òbí rẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n, ṣùgbọ́n ó máa ń kùnà ní gbogbo ìdánwò rẹ̀ ni. Ó sì máa ń wà ní ipò tó kéré jùlọ nínú kíláàsì rẹ̀. Òbí rẹ̀ gbìyànjú ohun gbogbo láti ràn án lọ́wọ́ nínú ẹ̀kọ́ rẹ̀. Wọ́n tún gba olùkọ́ lẹ́yìn ilé ìwé fún un, ṣùgbọ́n ó tún kùnà síbẹ̀. Ní ìgbà tó yá, wọ́n mú un wá sọ́dọ̀ mi. Ọlọ́run Olódùmarè sì dá sí i. Ní ìdánwò tó tẹ̀lé, ọmọ náà ṣàṣeyọrí pátápátá. Ó sì di ẹni àkọ́kọ́ nínú kíláàsì rẹ̀. Ó ya àwọn olùkọ́ rẹ̀ lẹ́nu gidigidi, nítorí ṣáájú àkókò yìí, bí wọ́n tilẹ̀ fún ní ìdáhùn láti dàkọ nínú ìdánwò, ó tún máa ṣe àṣìṣe, ó sì tún máa kùnà. Àwọn olùkọ́ pinnu láti jẹ́ kí ó tún ìdánwò náà ṣe lẹ́ẹ̀kejì. Àti ìgbà yìí ó gba máàkì tí ó ju ti ìgbà àkọ́kọ́ lọ. Fún ẹnikẹ́ni tó ń ka ìtàn yìí tí ọpọlọ rẹ̀ wà ní ìgbèkùn, mo gbàdúrà pé iná Olúwa yóò sọ di òmìnira kúrò nínú gbogbo ìdàrúdàpọ̀ ní orúkọ Jésù. Nígbà tí ẹ̀mí èṣù bá kọlu ènìyàn pẹ̀lú ìdàrúdàpọ̀, ìgbésí ayé ẹni náà lè yà kúrò ní ọ̀nà tí ó tọ́ o. Ẹnìkan bẹ́ẹ̀ ó lè di ẹni àìṣeétọ́ àti ẹni àìlè ṣàṣeyọrí nínú iṣẹ́ rẹ̀ nítorí iṣẹ́ èṣù. Mo gbàdúrà fún ọ lónìí ní gbogbo agbègbè tí ọ̀tá ti ń kọlù ọ́ pẹ̀lú ìkùukù ojú àti ti ọkàn àti ti òye. Ní orúkọ Jésù, òye rẹ yóò là lónìí ní orúkọ Jésù. Ìwọ yóò sì ní ìrírí òmìnira. Mo kéde pé ìwọ yóò máa rìn nínú ìmọ́lẹ̀ àti òye ní ìgbà gbogbo ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà: Baba, pa mí mọ́ kúrò lọ́wọ́ gbogbo agbára tó ń wá láti kọlu òye mi àti agbára láti ṣe àwọn ìpinnu tó lọ́gbọ́n ní kí o yọ̀ǹda fún mi ní orúkọ Jésù. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé bàbá mi, gbogbo agbára kágbára tó fẹ́ kọlu òye mi, Ọlọ́run má ṣe fún wọn ṣe o, ṣùgbọ́n fún mi ní ẹ̀mí tí ó yè koro, ẹ̀mí ọgbọ́n, kí n lè máa ronú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi.
ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín o. Ó dàbọ̀ o.